tèmi ní tòótọ́ èyí ni fọ́nrán oníṣẹ́jú kan bí ọjọ́ àkọ́kọ́ ní simẹ́sítà kẹ́yìn mi ṣe lọ gẹ́gẹ́ bí undergraduate. Mo jẹrẹsì pẹ̀lẹ́yìn tán mo fi tí ìgbóná lé mo sì tẹ̀síwájú láti máa lọ sí ilé ìwé. Ẹ káàbọ̀ sí fáfitì ìlú Ìlọrin better by far. Kíláàsì àkọ́kọ́ tí mo ṣe lọ́jọ́ náà rèé. Mo ṣe kíláàsì àkọ́kọ́ mi tán mo lọ ṣàtẹ̀jáde ìwé kan tí mo nílò fún pírójẹ́tì mi. Mo ṣe kíláàsì kejì fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ ìmọ̀ nípa sáyẹ́ǹsì tá à ń pè kẹ́mísírì mò ń kọ́ nílé ìwé. Mo ṣe kíláàsì kejì tán mo lọ rí ọ̀gá mi tí ń tọ́ mi sọ́nà pa pírójẹ́tì mi. Láàbù wa rèé ẹ̀rí bó ṣe rẹwà. O mọ̀ pé kíkí olówùúrọ̀ yàtọ̀ sí tẹ̀yẹkẹ́yẹ nínú igbó. Ó kàn lè jọra wọn ní ojú ra wọn lọ àjọ kí àkéwì lè mí. Ìdí iṣẹ́ ẹni láti mọ ni lọ́lẹ̀ mo ṣiṣẹ́ tó ń bàrà mi gbé fún mi tán mo lọ káwọn akẹgbẹ́ mi yòókù ní láàbù tiwọn. Chemistry jẹ́sẹ̀ kan tó jinú díẹ̀ analytical làwọn ń bá ṣiṣẹ́ ní láàbù tàwa physical làwọn ń bá ṣiṣẹ́. Ẹ̀rọ tí gbogbo wọn ṣe gún régé mo kí wọn tán mo ya àgbọ̀nà lílọ. Mo ya àwọn àwòrán kan tí mo ní ìfihàn yìí ẹ wo mo ṣe wọ̀nyí lọ́rin àyìn pé gbà díẹ̀ náà. Ẹ ṣeun tẹ́ wo fọ́nrán mi ó dijọ́ mi ọjọ́ rẹ̀.